ìgbà mi dọ́wọ́ rẹ̀ àsìkò mi dọ́wọ́ rẹ̀ bàbá alámọ̀ ayé mi o ẹrù ayé mi tó wúwo bá mi gbé o bá mi gbé o ti pọ́njú ayé ti dààmú ayé bá pọ̀ lápọ̀jù ó lè mẹ́mi lọ mẹ́mi lọ. jẹ́wọ́ agbára rẹ̀ o kẹ́rù ẹni méjì má di tẹnìkan nínú ọlá rẹ̀ fún agbára rẹ̀ o ọlọ́run àgbáyé ojú rẹ̀ dá o nínú ọlá rẹ̀ aláàfin àjọba agbára rẹ̀ o. Life of a single father ojú mẹ́rin bímọ méjì ń tọ́ adágbé adáfa yìí pọ̀ jù ẹ bá mi pè Fẹ́mi kó má ràjò àìníde ojú méjì ò lè jọ mẹ́rin ẹrù ìwúwo mẹ́lẹ̀ dàgbé olólùfẹ́ mi ti fi mi sílẹ̀ òdìgbére àmì o. Why did you left without notice? Àìrẹ́ mà ti ṣòfò ó ti ṣòfò ọgbọ́n kan ló jẹ́ fún mi o ṣe bó ní wàá bá mi tọ́jú ọmọ mi o. Why did you left? Ti pọ́njú ayé ti dààmú ayé bá pọ̀ lápọ̀jù ó lè mẹ́mi lọ mẹ́mi lọ. jẹ́wọ́ agbára rẹ̀ a ti kọ́ fún ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo lẹ́yìn ikú ìdájọ́ ló kù. ẹni wá ti lọ Mr. Aremu pẹ̀lú bó ṣe lórúkọ tó pẹ̀lú bó ṣe gbajúmọ̀ tó pẹ̀lú bó ṣe gbayì tó Ọlọ́run sọ pé àsìkò tó láti mú lọ. lótìtọ́ a fẹ́ ṣùgbọ́n Ọlọ́run fẹ́ jù ó fẹ́ jù wá lọ. ṣe ti wá rí ikú ọ̀gbẹ́ni Aremu ẹ̀kọ́ ló jẹ́ fún gbogbo àwa tá a kù láyé pé kò sí nǹkan tí ènìyàn lè jẹ́ láyé níkẹyìn ikú náà lópin ohun gbogbo. Aremu ìdí èyí mo rọ̀ yín ẹ̀yin àyànfẹ́ gbogbo nǹkan tí ẹ bá ń ṣe láyé ẹ máa ní lọ́kàn bí ìgbà pé ikú ń bọ̀ ní kíákíá kí ẹ sì máa ṣe rere ẹ máa ṣiṣẹ́ ilé ìkẹyìn bí irú eléyìí tí Mr. Aremu lọ yìí ẹ máa ṣiṣẹ́ ìkalẹ̀. ṣó ti tán nìyẹn báyìí Aremu Aremu ṣó ti tán nìyẹn ẹ bá mi jí o Aremu ayọ̀ sọ́mọ ìlú kọmíṣánná ti dé ẹ wojú àwọn ọmọ ọ̀rẹ́ mi tó ẹ̀ ṣe wọ́n ó ní ẹni wá Aremu lọ yìí tí mo sì ní gbàgbọ́ pé yóò máa sùn láyé olùgbàlà bẹ́ẹ̀ ni ní báyìí ẹ jẹ́ ká fi eérú fẹ́rú. ẹrù ayé mi tó wúwo bá mi gbé o. Pọ́njú ayé ti dààmú ayé bá pọ̀ lápọ̀jù ó lè mẹ́mi lọ. Mẹ́mi lọ. Jẹ́wọ́ agbára rẹ̀ o. Kẹ́rù ẹni méjì má di tẹnìkan nínú ọlá rẹ̀. Agbára rẹ̀ o. Ọlọ́run àgbáyé ojú rẹ̀ dá o nínú ọlá rẹ̀.
adágbé adáfa yìí pọ̀ jù ẹ bá mi pè Fẹ́mi kó má ràjò àìníde ojú méjì ò lè jọ mẹ́rin ẹrù ìwúwo mẹ́lẹ̀ dàgbé olólùfẹ́ mi ti fi mi sílẹ̀ òdìgbére ara mi o. Dádì, bí mo ṣe lálàá yẹn nìyẹn àlá yẹn bá mi lẹ́rù àyà mi já ẹ̀rù láti ìgbà yẹn mo wá ń gbàdúrà kódà mi ò lójú oorun mi ò lè sùn mo ṣàǹfọkàn mi gbàdúrà kó má jẹ́ kí n rí bí kíbi má ṣẹlẹ̀ sí ìdílé mi kó lọ́n ṣàánú mi kó lọ́ọ́ dòdò kú sínú ilé mi mo ṣe ní kí n wá fi tó yín létí dádì. Làbákẹ́. Dádì. Ọmọ mi ni ẹ́. Everything about this woman ni mo mọ̀ pa ẹ́. Bẹ́ẹ̀ni sá. Ohun tó ṣẹlẹ̀ yìí tó la lójú àlá ó pín sí méjì. Àwọn àlá míì wà tó direct, míì wà tí kò direct. Ọ̀nà kan tó lúwa ń bá gbogbo ènìyàn sọ̀rọ̀ láyé ó jẹ́ kírísítẹ́nì ó jẹ́ kírísítẹ́nì ó ní ọ̀nà àlá. Ṣùgbọ́n àwọn èèyàn kan lọ aláwùgọ̀ mẹ́sẹ̀jì tí ó fẹ́ ṣẹlẹ̀ lórí yẹn ọkọ ẹ̀ ó lè ṣẹlẹ̀ bó ṣe rí ó dẹ̀ tún lè ṣẹlẹ̀ lọ́nà spiritual mi torí tí wọ́n bá yìnbọn fún yàn lójú àlá ó máa ń yọrí sí kí wọ́n yìnyàn lẹ́ta spiritually omi dẹ̀ máa ń wá direct bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí yòówù kórí kó jẹ́ àdúrà náà ló máa rí gbogbo ẹ̀ dànù nígbà tó ti gbàdúrà mọ́jú ó ti ń ṣẹ́gun ẹ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n àtèmi àti wọ́ tá a bá sọ pé kọ́kọ́ ẹ gbààwẹ̀ àtàdúrà pẹ̀lú iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn kò lè ráyè gbà á ṣùgbọ́n a máa kó àwọn àfàdúrà jagunjọ àfún oníṣẹ́ yẹn ṣe èmi ìwọ àwa wọnú àwẹ̀ àtàdúrà ọjọ́ méje àwẹ̀ àtàdúrà ilé èso ni o ó ti yí ẹ dáadáa nígbàgbọ́ láti tọ́ ẹ so àwẹ̀ àtàdúrà ilé èso ohun tí ká máa sọ ni pé gbogbo ibi tí wọ́n bá ronú ẹ̀ tàbí gbìmọ̀ ẹ̀ tàbí kádàrá ọkọ ẹ̀ gangan ó rọ̀ mọ́ Olúwa yìí kú. Àmín Jésù. Tàbá dẹ̀ ti gbàdúrà yẹn ìyanu máa ṣẹlẹ̀ ṣùgbọ́n sọ fọ́kọ ẹ̀ kó náà rí mi. Kò ní sí problem. Ìgbà mi dọ́wọ́ rẹ̀ àsìkò mi dọ́wọ́ rẹ̀ bàbá alámọ̀ ayé mi o ẹrù ayé mi tó wúwo bá mi gbé o bá mi gbé o mélègbé o. Ti pọ́njú ayé ti dààmú ayé bá pọ̀ lápọ̀jù ó lè mẹ́mi lọ mẹ́mi lọ. Jẹ́wọ́ agbára rẹ̀ o kẹ́rù ẹni méjì má di tẹnìkan nínú ọlá rẹ̀ agbára rẹ̀ o Ọlọ́run àgbáyé ojú rẹ̀ dá o nínú ọlá rẹ̀ aláàfin àjọba agbára rẹ̀ o. Life of a single father ojú mẹ́rin bímọ méjì ń tọ́ adágbé adáfa yìí pọ̀ jù ẹ bá mi pè Fẹ́mi kó má ràjò àìníde ojú méjì ò lè jọ mẹ́rin. What's up, beautiful people? My name is Akiyebe Olufemi. They call me MC BENZENE. Officially, I want to welcome you to the 3rd edition of Gist Lover Recognition Award. Yeah, we are live here at Gist
Lover Award night ó yẹ ká wá ní last year a lè wá nítorí pé a wà ní abroad but lọ́dún yìí a sọ pé a ò gbọ́dọ̀ má wà lálẹ́ òní gbogbo àlùjọ yẹn ó ti máa lọ dùn jù. mo fẹ́ dàgbà dògbò mo máa fẹ́ jẹun ọmọ. mo fẹ́ dàgbà dògbò mo máa fẹ́ jẹun ọmọ. ikú jọ̀wọ́ ó má kánjú mú mi lọ jẹ́ ń ṣe bàbá ọmọ dọjọ́ ògbó mi o. mo fẹ́ dàgbà dògbò mo máa fẹ́ jẹun ọmọ. mo fẹ́ dàgbà dògbò mo máa fẹ́ jẹun ọmọ. ikú jọ̀wọ́ má kánjú mú mi lọ jẹ́ ń ṣe bàbá ọmọ dọjọ́ ògbó mi. bàbá kékeré ọmọ bàbá ńlá. òkìkí ọlá mi rí bí wọn lù fẹ́ dra ń fẹ́ lọ́dọ̀ mi tó náwó. bàbá kékeré ọmọ bàbá ńlá. ó ṣe mo dúpẹ́ sinfonia yélò ní tèmi o. bàbá kékeré ọmọ bàbá ńlá. àrẹ̀mú ọlá tún jí ọmọ bàbá ńlá. bàbá kékeré ọmọ bàbá ńlá. ọmọ barista lọ́ọ̀yà ò akọníwájú adájọ́. bàbá kékeré ọmọ bàbá ńlá. bíṣàbí agbègbè akala ẹ̀jẹ̀ ta láyọ̀ sìgá o. bàbá kékeré ọmọ bàbá ńlá. ẹnu bá nà bàbá kékeré àríjà bàbá ńlá. bàbá kékeré ọmọ bàbá ńlá. ẹ̀sùn kùkú tọ́sí ó ta mọ́tò fáráyé. bàbá kékeré ọmọ bàbá ńlá. ẹ̀sùn òjò tó ń ta mọ́tò tó ta mọ́tò fáráyé. bàbá kékeré ọmọ bàbá ńlá. àwòsàn kìnnà o ìdààmú àdúgbòrò ṣeun. bàbá kékeré ọmọ bàbá ńlá. ó tún yẹ kẹ́ máa jó kẹ́ máa yọ. kẹ́ máa jẹ́ máa yọ. On behalf of Gist Lover Award, I present award to Mrs. MKO Iyankano ní orúkọ ti bàbá, ní orúkọ ti ọmọ, ní orúkọ ti ẹ̀mí mímọ́. A round of applause for Iyankano. If you're clapping, you can do better than that. You can do better than that. Thank you very much. God bless you. You can go back to your seat. All right, ladies and gentlemen, before I call on the next award, we are going to present this award to. There's going to be a little side attraction. Fún àwa tí a gbádùn àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́ pàtàkì fúnra yín lẹ́ẹ̀kan sí. While I call on the Ijala Theatre Group for their presentation, a round of applause for them as they step on stage. A round of applause. If you're clapping, you can do better. Ijala Theatre Group, let's have you. Fẹsẹ̀ tán lẹ̀ ire ló ń wá bẹ́ẹ̀dì yẹn fẹsẹ̀ tán lẹ̀ ire ló ń wá gbẹ̀dẹ̀ nírọ̀ kókó làgbàlá agbéréwádé gbẹ̀dẹ̀ nírọ̀ kókó làgbàlá agbéréwádé àlàkànlẹ̀ ní tòṣùmarè ẹ máa bá wa bọ̀ àlàkànlẹ̀ ní tòṣùmarè ẹ máa bá wa bọ̀ àwa la ṣe tànà má ṣe tẹ̀ ní akọrin fọ́bàjọ́ tìjòyè lọ́tọ̀ la fi táwọn yọ kámú sọyán kámú fìlà kájọ ṣeré ọba aló máa ríre gbà ó. Ladies and gentlemen, this is the final stage of tonight's award event, and that is the category of the overall best actor of the year. Join me as I invite the overall best actor of the year is no other person than Mr. Aremu Olatunji. If you are clapping, you can do better. Oh my God! Isn't this beautiful? Jesus! That is my fan. I am his
#1 fan. Overall Best Actor of the Year, Mr. Aremu Olatuji. Congratulations. Congratulations, sir. Congratulations. I am so glad to be part of this great event tonight. Inú mi dùn láti wà níbí. On behalf of Gist Lover event, the third edition of Gist Lovers Recognition Award, the overall actor is no other than Mr. Aremu Olatuji. Congratulations, sir. Once again, thank you, Mr. DJ. Thank you, Mr. DJ. Thank you, Mr. DJ. Thank you. God bless you, everybody. Thank you for applauding. Please be on your seat. Right about now, I would like to hand over the microphone to the Olori Oloye of Egbala, Chief Dr. Akekaka. A round of applause for him as he presents the award to Ambassador Aremu Olatuji. God bless you, sir. Thank you very much. I welcome all of us to this occasion. You are all welcome. Now, ní orúkọ ìgbìmọ̀ tó ní awọ́ọ̀dù yìí, wọ́n ní ká present yìí ní awọ́ọ̀dù yìí gẹ́gẹ́ bí òṣèré tó perégedé jù nínú ọdún 2023. Wọ́n ní ká present yìí Mr. Olalekan Aremu. Thank you very much, ladies and gentlemen. Stand up for the champion, the overall Best Actor of the Year 2023. Thank you very much, everybody. Congratulations, sir. God bless you, sir. All right, guys, I think Ambassador Aremu Olatuji has something to say. Maybe the vote of thanks. Kí ni mo fẹ́ sọ ju kí n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba fún oore àánú tí Ọlọ́run ṣe fún ìdílé mi. Mo lè dúpẹ́ lọ́wọ́ the organizer of this noble award, Gist Lovers Recognition Award. I really thank you so much. And I won't forget my lovely wife. Fún àdúrótì ní gbogbo ìgbà, níjọ́ tó fẹ́ wọ́, níjọ́ tó fẹ́ wọ́ láti dúró tí ó sì dúró títí di ọjọ́ ìní. And this award goes to God Almighty and to my darling wife. They say behind every successful man, there is a woman. Mr. Aremu dedicated the award to the beautiful wife. A round of applause for that. Isn't that beautiful? So, ladies and gentlemen, that's that about that for this edition of Gist Lover Recognition Award, the third edition. See you next year. Jare, Jire, Jomi lójú grandma is here now. Epole. Grandma. Àwọn ọmọ mi rèé o, 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 àwọn ọmọ mi rèé, àwọn ọmọ mi rèé. Báwo ni? Ẹ kújọ́ mẹ́ta. Thank you very much. Báwo ni gbogbo nǹkan? We are fine. Kí leléyìí kẹ̀? Ìyá Jare. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Mo bá mọ́dé sọ òyìnbó ló bá mi sọ. Grandma, school dáhùn ọmọ yín lọ ní English ló fi bá wọn sọ. School èwo ni wọ́n lọ? Tí wọ́n bá dé school, kọ́ máa lọ sọ òyìnbó. Tí wọ́n bá wà nílé, jẹ́ kó máa sọ Yorùbá. Máa bá wọn sọ Yorùbá. Ṣé ẹ fẹ́ jẹ́ kí èdè wa yìí parẹ́ ni? Èdè Yorùbá yìí. Yorùbá àtàtà. Bó ṣe dáa tó. Grandma, wọ́n gbọ́ Yorùbá. Ẹ lè bá wọn sọ Yorùbá, ẹ lè mú mi. Ṣé ẹ gbọ́ Yorùbá? Ẹ bá mi sọ Yorùbá. Ẹ ṣé wa ma. Mo wà òkè gan-an. Ṣé iṣẹ́ lọ? Mo lọ dáadáa. Báwo lẹ́yìn náà? Báwo ni school yín? Ó lọ sí ẹwà bọ ṣọ́ọ̀pù yẹn. Báwo ni lady tẹ̀lé ó ń disturb? Mo ṣe tó ń disturb mi à. Mo ti bá a sọ̀rọ̀. Ó tiẹ̀ ti change. Ṣé wọ́n máa ń change àbọ̀kọ̀ máa prepare for you? Ìwọ fi sílẹ̀. Ṣé màá bá mi bẹ̀? Ṣé kò ní bá mi bẹ̀ ni? ẹ máa kó stress yín o tó bá ti stress yẹn sọ pé kó máa lọ. Wo tó bá ti stress mi máa kó ẹ̀mẹ́ ìdákẹ́ bá mi deal pẹ̀lú ẹ̀ ni. Yes. irú ẹ̀jọ̀ kí lẹ fẹ́ jẹ ọmọ yìí wọ́n máa bá yín rojọ́ látàrí ọ̀dàlẹ́ ni o. Ọmọ mi ni wọ́n jẹ́ kó bá mi rojọ́
ní ọmọ ti rí wọn wọ́n lọ sóúnjẹ ń sìn ẹ́ kí n máa bá wọn sọ̀rọ̀ lọ ẹnì kan lọ sí ẹnì tí wá èmi á jẹ́. especially jọ mi lójú á fi ẹjọ́ báyà. fi wọ́n lẹ̀ mo ti mí sùn. ìyá ni grandma fẹ́ jẹ o. wọ́n ní kó yan mo fẹ́ jẹ́ kó o gún ni o ṣọ́ọ̀tì gbá kó o gún ni o. grandma ẹ promise jàre ní ẹ̀kọ́. èmi náà ẹ sọ pé máa bá mú research wa. yes ó tọ́ ni mo promise wọ́n. ẹ bèrè nǹkan tẹ promise èmi. kí mo promise wọ́n. ẹ promise mi ní teddy bear. teddy bear kékeré ń bẹ̀ yẹn teddy bear pọ̀ gan lé. just speak. teddy bear. so is she your grandma? She not my grandma. ẹ má jà sí sórí ìwọ ní wíkẹ́ndì máa fún wọn ní ẹ padà kí ló sọ pé. yes ma bẹ́ẹ̀ ni ma ẹ ṣe ma. máa fún wọn ní wristwatch ẹ. ìwà kàn pick gbogbo àwọn teddy sẹ ni. I love you grandma. I love you too. I love you children. Dear. Happy birthday, dear. Thank you. Many happy returns. Ìgbà ọdún ọjọ́ kan ni wà á pẹ́ wà á dògbò ò ní lo ayé ẹ̀ tó kù nínú ìnira o. Amen. Nínú ìrọ̀rùn nínú àlàáfíà. Àmín. Èrè owó èrè ọmọ èrè àlàáfíà àìkúbálẹ̀ ọ̀rọ̀. Amen. Many happy returns. Thank you. Mo kàn wá wò kankan pé àwọn ọmọ yẹ kó ti wá jí wọn kó lọ sí school tó bá lè lọ tán èmi àti ẹ àá lè jáde máa lọ celebrate ẹ fún kí ló feel. Oh yeah. Okay. Yeah.
hello mo sọ fún ẹ wípé mo ti ń bọ̀ ṣé kí n máa parọ́ fún ẹ ló fẹ́ ni mo ní mo ti ń bọ̀ mo ṣe fẹ́ kó òun lé báyìí lọ́wọ́ mọ́tò kí n máa bọ̀ ni má máa parọ́ yẹn fẹ́ mi kọ́ lẹ̀ ń dúró di 5-6 péré mo fẹ́ wá ṣe náà wo jẹ́ kí n dáwọ́ yín padà mi fẹ́ wà láò ọkọ mi ò tiẹ̀ wá gan ọkọ mi ò wá rárá mo sọ pé mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la náà mi ò fẹ́ gbogbo wà lẹ́lẹ́yìn náà mo ti sọ fún ẹ mo ti ń bọ̀ báyìí bọ̀ má dà mí láàmú má pè mí tí ma fi dé Kòròdú o. àtinúlé ni mo ti ń gbóhùn mo ti rò pé ń bá yàn jà ni fine ẹni ẹ fẹ́ lọ ṣiṣẹ́ ní Kòròdú bọ̀ Ìkòròdú ò jìn ẹ̀dẹ̀ ní kò ju 5 sí lọ mo fẹ́ kẹ́ ẹ rántí pé ẹni táwọn èèyàn bá rí náà ń pè o ẹ̀ẹ́dẹ̀ mọ gbogbo nǹkan táwọn èèyàn máa ń sọ ẹlòmíì báyìí á ti máa sẹ́yìn ó ti ní ìgbéraga ní o ó ti ń fi ìgbéraga ṣe o táwọn máa fi gbà wọn lórúkọ jẹ́. o tó bá sọ pé ìgbéraga kó jẹ́ ìgbéraga mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́la sórí iṣẹ́ tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́la ẹ̀ ó fẹ́ ju gan ọmọ ó fẹ́ ju o bóyá kí n dá wọn padà o. ẹ̀yin náà ẹ fi ọ̀rọ̀ yẹn ṣí ara yín wò tó bá jẹ́ pé ẹ̀yin náà lè fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tí àtọ̀ yín kan wá sọ pé òun ò lè wá mọ́ lẹ́nu ọjọ́ ṣe báwo lẹ ṣe máa fi kò sí wàhálà. ẹ ti gbọ́ Ọlọ́run aṣọ yín lọ aṣọ yín lọ. àmì no problem kò sí wàhálà so safe trip. mi lè pẹ́ dé all right then all right. ìgbà mi dọ́wọ́ rẹ̀ àsìkò mi dọ́wọ́ rẹ̀. mo ṣì ń kí ni gbogbo ilé báyìí ẹ lo ó ti pẹ́ jù máa jálẹ̀ máa lọ àìmọ̀ òfẹ́ tí n bá sọ pé mi ò lè assist mi ò lè gbé àmàdàbẹ́ ni pé olú ò fẹ́ assist tó bá jẹ́ pé location ti ẹni prosman tó ti dé bẹ́ẹ̀ dì sí how will you feel? ó dáhùn jàre owó ń wèrè gan time ti lọ nílọ. kìlómítà tí lédè gan sẹ́fà dúró di tálẹ́ nìyẹn gan. lára àwọn ọmọ rìásà ni àti pé colleague ni gbogbo wa àmọ́ àgbúrò máa ran ara wa lọ́wọ́ tẹ́nìkan bá ní mọ́tò kó ran àwọn yòókù náà lọ́wọ́. but at the same time ó yẹ kó ti wá dé. àbí sùúrù jàre ó ga ọ. yẹ kó ti dé. ẹ ló kàn fà báwo ni. nọ́mbà wà ààrẹ mú ọ̀gá anybody ẹ̀gbọ́n mi èwo lẹ ṣe. wọ́n ní wọ́n ló fẹ́ ṣe props man níṣẹ́ mo fẹ́ lọ ṣe ní Ìkòròdú. ó yẹ kẹ́ ẹ mọ̀ pé tó bá ń fẹ́ iṣẹ́ gidi tó bá yẹ pé iṣẹ́ tó wà òkè gan confam náà máa pè sí props man ẹ ṣe gan ẹ wà pa iṣẹ́ yẹn èmi náà mo fẹ́ ṣe. ẹlẹ́nu ni ẹ jàre gbẹ́nu sọ̀hún. wọ́n tẹ̀ sọ́wọ́n lẹ̀ wà ń sẹ́ẹ̀tì ẹ̀ bọ̀ máa bá yín lọ. wo mọ́tò mi ní jù ni mo á wò pé bí a kò pick mi kájọ máa lọ. mi gbọ́ ok pé bóyá mọ́tò yín ní issue àti gbé yín kọ́ ní problem bàbá bọ́ ẹ mọ̀ props wà nù mọ́tò mi àwọn ìbọn ńláńlá yẹn wà nù ẹ̀. ìbọn nu mọ́tò ẹ̀kẹ́ ìrọ̀ mi ò ṣeré ìbọn. ẹ̀rẹ̀ mọ̀ pé àwọn pípù yẹn kọ́ bá lọ máa fi ṣe jẹun mọ́ èmi yẹn mọ̀ ó ti mọ̀ kémi máa dúró tán. má wọrí a máa bára wa lóhùn gbà yẹn kò sí wàhálà. ok ẹ pé mẹkáníìkì yín kó má tún jẹ́ pírọ́blẹ́mù all right. no problem. ọ̀gbẹ́ni jákòrò rí fóònù fún mi jàre. ẹ lókè bì kò dá bó ṣe ń ṣe iná mo sọ fún ẹ pé mò ń travel lọ sí Kòròdú pé màá dẹ́ délé ní mo dẹ̀ máa bẹ̀rẹ̀ iṣẹ́ mi lọ́la mo gbé mọ́tò fún ẹ kó ṣe servicing kó ṣe everything oló ti wà òkè mi ti jáde sí junction lé mi ń sìn mọ́tò ti takú àwọn tó fẹ́ lọ bá ṣe ti ń pè mí wọ́n ti ń kánjú náà mi ti gbọ́ ẹ o kò sí problem ká tó jáde sí express níbi ilé mi yẹn ni ká tó jáde sí junction lé mi yẹn ok no problem màá wẹ̀yàn kan fún ní kí n ládùúgbò màá tiẹ̀ pé ọkọ̀ ó máa dúró díẹ̀ ń bẹ́ẹ̀ sìn á mú kí dání á dúró díẹ̀ síbẹ̀ má pẹ́ o tó bá ṣe tán máa gbé lọlé no problem all right. ọ̀n parẹ̀ mú kọ́ nìyẹn. àwọn mélòó irú wọn tó máa ń pè mí no sórí nínú àwọn profman number one ni mi ọ̀gá Bello máa pè mí gbà mí ni àwọn náà nídìí mi náà jíde kó sọ̀kọ́ máa pè mí ẹ̀ ló kàn fún àbólówà ẹ fẹ́ báyìí
a tún máa fi wọn pa àwọn àtúntò owó gidi. Ọlọ́run ṣe pé mo gbéraga kí ló tó wàá fẹ́ gbé wọn ó tún wàá múlẹ̀ fún wọn. O mọ̀ pé problem tí mo ní pẹ̀lú wọn ni pé wọ́n máa complain wọ́n lè ní mo sáré jù wọ́n lè ní mo ra ń tẹ mọ́tò wọ́n lè ní kinní kan then ẹni tá a dẹ̀ fẹ́ gbé yẹn ó dà pé ọmọ group wọn mi dẹ̀ fẹ́. Ó wá parọ́ fún wọn ṣebí lánàá ó ṣe sọ fún mi pé ọmọọṣẹ́ ti gbé props lọ kí ló tó ń parọ́ náà. Àwọn ọmọọṣẹ́ mi ti kó props lọ but props mi tó tún bọ̀ tó mi ìfẹ́ kan rí props mi tó ń bọ̀ ni. mi rọ múlẹ̀ jọ àbójú mi tọ́ mi jẹ bó sọ fún mi pé ọmọ yìí ṣé ọmọ tá à ń dúró dè lélẹ̀. Ń là ń dóde. Bó sọ fún mi pé òfò ọmọ yìí nìyà. Èwo ni sọ fún mi pé mi ò fẹ́ ṣé mò ń fẹ́ ni. Ó ti pẹ́ jù jàre èwo ni gbogbo eléyìí àmì láìkẹ́ o báwo ni lọ gbé sí boot down ó ti pẹ́ jù jàre ó ti pẹ́ jù kó lọ jókòó síwájú. Ibo iwájú òṣìwò iwájú òṣìwò. Kí ló ń ṣe ẹ́ sìn. Ó jẹ́ bí iwájú yẹn o. Ọ̀gá gbogbo bọ́sẹ̀yìn jáde. Bobi ẹ̀yin méjì jẹ́ bara lẹ̀ bí mo ṣe ẹ̀pẹ́ ni mo ṣe ẹ̀pẹ́ o tó bá dẹ̀ pé wèrè olórí burúkú lè fẹ́ ṣe máa jẹ́ ìméjì lẹ́ o èmi àtún rí option mi ní location fẹ́ ya wèrè èmi màá ráyè orí burúkú kí ló ń ṣe iná ọmọdé àṣàlẹ̀ yìí méjèèjì o. Ẹ pẹ̀lẹ́ ṣé kò yẹ pé bóyá ó ń jò àbí. Kò lórí burúkú ni téèyàn méjì mẹ́ta tó bá ti wà nínú mọ́tò tí èèmọ̀ wọn ò bá ti ṣọ̀kan orí burúkú tó máa ń ṣẹlẹ̀ rí. nígbà tí bẹ̀rẹ̀ sí ń fa wàhálà ẹ ti kó ti yín bá mi bá. Ẹ má bínú. ẹjọ́ yín kọ́ o. Kí la máa ṣe sínsìn ṣé ń bínú ni. Kí làwọn la máa ṣe sí kí làwọn la máa ṣe sí. Ẹ má bínú. Ẹ ló Kábírù kí ló ṣẹlẹ̀ ṣé o ṣe sáfìsì mọ́tò èyí ẹ̀wọ̀n ń wéré náà. ọ̀rọ̀ èlìsì kí ló wá ṣe. Bí akẹ́ni kọ́ wá àbí bá wà bí àbẹ́yìn náà dẹ̀ máa lọ bí akẹ́tẹ̀ wá mẹkáníìkì ládùúgbò. Dálẹ́lẹ́ ìjẹ́ ẹgbẹ́ mi jùlẹ̀. Ẹ̀wọ̀ ẹ̀gbọ́n ẹ ní sùúrù jàre ṣé èmi ni mo pè sí location ẹgbẹ́ mi jùlẹ̀ jàre. Ẹ má kanra. Kí ló ń ṣẹ̀gbọ́n rẹ̀ mú ìkan gbé mi jùlẹ̀ ṣé mi mo pè wọ́n sí location ni. Ẹgbẹ́ kọ̀ wọn náà lè mọ kọ́tọ́. Ọgbẹ́ni gbé mi jùlẹ̀ kí ni tiẹ̀. Ẹ má bínú. Tí ìwọ náà pè ní òun bẹ́ẹ̀ o. Ẹ má bínú. Ẹ wo èmi wò bó ṣe ka ọ̀dà àwùjọ. Ara ẹ̀ òkú yá o bó ṣe rí. Kẹ ọ̀dà àbúrò bó ṣe kó di nìsín nìyẹn kó máa sọ fún mi pé ó pẹ̀lú ẹ tó kórí burúkú báyìí pẹ̀lú black olórí burúkú tó wà pápádé mi. Àbí ẹ máa padà síbẹ̀ yẹn lọ kẹlu kájú àbí àmàrí mechanic or anybody. Hello ẹ̀gbọ́n rẹ̀ mọ́ ẹ má bínú jàre. Hello confirm kọ́ máa ti ṣẹlẹ̀ báyìí. Ta ló ń sọ̀rọ̀? Ọmọ Arẹmu ní location tá à ń lọ ní bí mo ṣe ń lọ nísìnyí mo kàn rí accident kan ọrọ̀ ajé mo ní kí n ṣe o torí àwọn èèyàn pọ̀ ń di mọ́tò yẹn báyìí bí mo ṣe máa wọnú mọ́tò yẹn báyìí Ọlọ́run Arẹmu ni mo bá ń bẹ. Kí ló ṣẹlẹ̀? Ẹdún ẹ kí fún ẹja kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀. Ọkọ Arẹmu ti kú. Wọ́n lásìdẹ̀ǹtì. Ẹ mọ̀kọ́ tó ṣẹlẹ̀ bí ẹ̀kẹ́ pé wọ́n padà náà pé ṣé bí àwọn tí bí àwọn mọ̀kọ́ tó.
ìpẹ̀lẹ́ dẹ̀ kò tọ́jú ìpẹ̀lẹ́ náà ṣe rí gẹ́gẹ́ bí àgbàlagbà mo ṣe ní kí wá sọ fún yín o ṣe rí condition wọn bó ṣe wà yẹn ó critical gan-an ní tí lọ́wọ́ àwọn ọgbọ́n tí dókítà ń sọ òun náà dẹ̀ confirm mi mo ṣe ibẹ̀ ìjà àgbàlagbà mo ṣe ní wá sọ fún yín o àfàìmọ̀ kí ilé ìwé má lọ sùn. báwo lẹ ṣe máa sọ orúkọ bẹ́ẹ̀ yẹn nígbà tí kì í ṣe màlẹ́kà tí ó gbẹ̀mí. kò rí bẹ́ẹ̀ o ṣé mo yí pé àwọn hospital owó ta fẹ́ gbà wọn la mọ̀ bẹ́ẹ̀ ni o ṣe rí tẹ́ ẹ̀ bá ṣọ́ra wọ́n á kọ̀ já sí. bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ọmọ tiwa kì yóò kú ikú kan bí kò ṣe yeye ó máa yẹ ni kò ní kú lórúkọ Jésù kí ló dé ẹ tiẹ̀ lọ́rùn kan tẹ̀ fi lè wúyàn lórí ẹ wá sọ pé Ọlọ́run ò ní jẹ́ kó kú. ẹ gbọ́ mo ní kótókótó kúrò mi o tó bá kúrò màmá lọ fẹ́ bí ẹ̀sùn dọ́kítà kí lè ní gbogbo ìwọ ọ̀gọ́lẹ̀ bí èṣù tí wọ́n rán ni. èṣù ni wọ́n ní. kí ló dé ọmọ màlẹ́kà tó rí káàkiri ilẹ̀ tó wá bẹ̀rẹ̀ sọ bí báyìí. ọmọ sọ ò ní kú. Ọlọ́run kò ní kú lórúkọ Jésù. Ọlọ́run kò ní kú. ó ní kótókótó ò ní kú ọ̀wá. àsìkò mi dọ́wọ́ rẹ̀. Bàbá alámọ̀ ayé yóò. Mọ́mí, ẹ ṣe ọ́ nígbà yìí. Tí mo bẹ́ ti máa rọra kó sí. Kó sí. Ọmọ mi ló kú kó sí. Àbí wọ́n ní kọ́ ọ̀fẹ́ báyìí. Bí ó ṣe wọ́n máa ń bá ẹ̀ka ìṣàlùwọ̀. àti rí àmọ́ kò sọ̀rọ̀ ìgbà tí dókítà dé ló ń sọ pé ká máa bọ̀ nsàlẹ̀ ń bí ńlá ṣe wà. oògùn ẹ̀kan ní kémi lọ rà ọ́nà mo ti ń gún ẹ bóyá kí n lọ àbí. àmọ́ ẹlẹ́gà mi ṣàánú. ewu lẹ ń ṣe ìbá ìmá mi ṣàgbọ́n kankan tẹ́ bá gbọ́n nǹkan sọ fún mi. àwa náà gbọ́ náà ò ní jẹ́ agbọ́ bí ẹ̀jẹ̀ Jésù ní jẹ́ agbọ́ bí. táwọn àlàfẹ́ rí bá ẹ jọ̀ọ́ yẹ kárí wa lọ́fíìsì. bó bá ṣe jẹ́ ni ẹ sọ fún mi ẹ ṣàlàyé. kò sí kọ̀ọ̀kan ẹ fọkàn balẹ̀. ẹ wo bí èmi nìyàwó ẹ. bẹ́ẹ̀ ni nǹkan tó bá ṣẹlẹ̀ ní ẹ kẹsàn-án. ṣàlàyé. kò sí wàhálà ẹ fọkàn balẹ̀. ṣé ẹ̀ka lọ sọ́fíìsì máa. dókítà ẹ sọ àgbàlagbà ni mí. kí ló máa ń ṣe ẹnu ẹjọ́ wèrè ti bá tiẹ̀ jẹ́ chọ́chọ́chọ́chọ́ kí ni tiẹ̀ pẹ̀lú wọn ra pósí kí ni problem ẹ̀ náà. ṣe rí nǹkan tí mo rí ni kí ló rí? tẹ́ bá rí kíṣètì yẹn tí mo rí lókè tẹ́ bá rí condition tó wà ẹ̀yin kò ní máa sọ̀kọ́ tẹ́ ẹ̀ sọ. jọ nígbà tó wọn pariwo pé wọn condition kan tí wọn ò bá fowó lẹ báwo làwa ṣe fẹ́ rówó gbà. àbájọ tẹnu yín lẹ rán alátẹnujẹ àtẹsílẹ̀tì. àánú ẹ ò ṣe mí ó mọ̀ pé wòye last week wọ́n fẹ́ gba ìdànù àwa lábẹ́ bẹ̀bẹ̀ sórí ẹnu burúkú ẹ̀bí tó máa bẹ́ẹ̀ dé ààrẹ àkọ́. filẹ̀ jẹ́ kó lọ fi sálárì ẹ̀ ṣe charity ọ̀jẹ̀ ẹjọ́ wèrè náà ni ò jẹ́ kó ga. ẹjọ́ wèrè yẹn náà ló jẹ́ kí wọn náà sanra òṣì ọ̀rọ̀ bọ̀. ó ṣàtìtó tó bá ti rojọ́ tó má ti gbá ẹ ẹnu kó lọ jókòó táwọn òbí ẹ̀ ń lé ni. màá wí màá dẹ̀ sọ wàá sọ sẹ́ni tó lè dákẹ́. kò sí wàhálà máa sọ. wọ́n sọ̀rọ̀ sọ gbọ́dọ̀. dókítà bó ṣe tẹ́ ṣàlàyé. mọ́mí ṣe ti rí mo sọ pé kí ẹ lọ fọkàn balẹ̀ kò sí wàhálà. lóòótọ́ accident yẹn pọ̀ it's a very fatal accident but thank God pé skull wọn ò break because ká ní skull yẹn lọ break ni nǹkan tá à ń sọ fúnra máa sọ ẹ̀jẹ̀ bá lọ ta sí pẹ́rín it's gonna be a different case a lè máa sọ A kọ́ máa sọ B but thank God pé skin yẹn nìkan ló affect it's going to be fine lágbára Ọlọ́run kò ní sí nǹkan tó máa ṣe wọn lágbára Ọlọ́run mo ti ní kẹ́ lọ fọkàn balẹ̀ it will be fine. torí báwọn èèyàn yìí ṣe máa ń ṣe ni wọ́n sọ pé kò sí problem wọ́n wá pè wá wọnú ilé wọ́n sọ fún wa pé problem wà. not at all ma kò sí wàhálà kankan you will be fine. ẹ ṣe kan ní dókítà yes ma inú ò ní fọwọ́ yín gbọ́ mọ́ sí. àmín o àmín. mà gbogbo tí ẹni kí n lọ rà wá náà ni mo ti rà dé àti wípé kí ni nǹkan tó máa cost wa láti lè treat ẹ̀ka rẹ̀ tètè yá mọ́. actually treatment yẹn ó máa ná yín lówó púpọ̀ o but máa send ẹ̀ sí counter nsìn tẹ́ bá ti dé reception wọ́n máa fún yín bíìlì yín Ọlọ́run á ṣe ìdúdàlágbára lọ. ẹ ṣé ma wàhálà ẹ ṣé gan ni mọ́mí yes ma. ẹ ṣé ma ẹ ṣé kẹrẹ yes ma ẹ ṣé gan. tó bá jẹ́ pé lóòótọ́ ìwọ ló ṣe Ọlọ́run mo máa bẹ̀ ẹ́ Ọlọ́run mo bí ẹ́ kò
kò sí kan tí mo fẹ́ ṣe lẹ́yìn ẹ̀ kò sí kan tí mo ṣe. Wọ́n ètò fẹ́ fi fi ààrẹ pa mí lẹ́kọ̀ọ́. Wọ́n náà lọ bèrè ẹ̀ ló máa ṣe fún mi. Ìwọ ló ní kí n kọ́ lẹ́kọ̀ọ́ ló máa ṣe fún mi. Ọmọ olùrọ̀ ló máa ṣe fún mi. Ìwọ ló kọ́ jẹ́ pé lóòótọ́ ni mo sí ẹ lọ́sàn-án àti lóru. Má jẹ́ kárẹ̀ mo ṣọ́kù, má jẹ́ kí n kọ́ mi méjì kan fẹ́ mi sí. Ìwọ Ọlọ́run ó yá dídé nù àánú rẹ̀. Ọlọ́run ṣílẹ̀kùn àánú. Ìwọ náà dàbí ló pàdé kí ìjọba ọ̀sán. Mi ò máa lẹ́nu mi. Mi ò máa lẹ́nu mi. Wọ́n ní mo sí gbogbo ọjọ́ àjẹ́. Tó bá jẹ́ pé lóòótọ́ ni ẹgbẹ́ òun ṣe Ọlọ́run o. Tó bá jẹ́ pé lóòótọ́ ni wípé Ọlọ́run ni ẹ. Bí mo ṣe ń pè wọ́n ló ń dàbí lò. Ọlọ́run dàbí lọ́wọ́. Má jẹ́ ṣokùn ọ̀sán ọgbọ́n, má jẹ́ sunkún lórí ààrẹ. Ìwọ ló ń gbà gbogbo ogun ọ̀nà ayé, má jẹ́ káyé fi ẹ bú mi. Jésù Kristi Olúwa wa. Olúwa o, gbọ́ ẹkún mi Olúwa, fiyè sí àdúrà rẹ lónìí. Olúwa tó gbọ́ ẹkún Ẹsíkáyà lọ́jọ́ náà, kó gbọ́ ẹkún rẹ lónìí. Olúwa tó gbọ́ ẹkún Hánà, ìwọ sun ẹkún lórí ọkọ rẹ Àrẹ̀mọ, kó gbọ́ ẹkún rẹ. Síra kàkà máa sí dàmà. Olúwa gbọ́ ẹkún rẹ lónìí. Olúwa gbọ́ ẹkún rẹ. Ìfẹ́ mi, I missed you so much. Àwọn èèyàn pàrọwà fún mi kí n má ronú, kí n má ṣe kankan. Ta ni alábàárò mi báyìí? Ta ni máa fọ̀rọ̀ mi lọ? Wọnú ayé mi, tó ayé mi ṣe. Ó gba àwọn ìwà burúkú tó pọ̀ kúrò lọ́wọ́ mi. Ó jẹ́ kí n dẹni táyé fẹ́. Ó jẹ́ kí n dẹni táyé mọ̀. Àmọ́ ó wá sọ fún mi pé ó máa yá báyìí. Sọ mí dọlọ́mọ. Jọ, ta ló fẹ́ máa tọ́jú àwọn ọmọ mi báyìí? Ta ni kí n kó wọn lọ bá? Ta ló fẹ́ máa fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wọ́n? Tó bá bí mi nínú níta, ta ni ó máa pẹ̀tù sí mi lọ́kàn? Lúwa, ẹ ṣàánú mi. Ẹ̀gbọ́n, báwo wá nìyẹn ṣe ń kó pẹ̀lú iṣẹ́ yín àtàwọn ọmọ? Ọlọ́run ń tọ́jú wa jàre. Kò easy o. I know. Kò easy o, ẹni tó bá ló mọ̀ o. But mi ní choice, mi ṣáà ní kó wọn lẹ̀, mi ṣáà ní dá wọn lẹ̀, àfi kí n máa manage ara mi náà. Because ó tẹ̀ tí a fẹ́ ṣe mi gidi gan-an. Àwọn èèyàn fẹ́ pè mí mọ́, àwọn máa gbọ́, kò ní ráyè o, àwọn ọmọ ẹni o, kíní kan o. So mi lè ṣe outside this city mọ́ at all, because màmá wọ pé tí n bá lọ, àfi tó wáyé pé bí èdè kí sáré lọ láàárọ̀ kí ti dé títí ìrọ̀lẹ́. Because mi lè lọ 2-3 days mọ́. Bẹ́ẹ̀ lówó dẹ̀ wà, because within àwa ara wa la pọ̀, tàjọ máa ń fi ìfẹ́ bára wa ṣe you understand? So o mọ̀, àmọ́ ìgbà míì gan tí máa gbàgbé wọn sí school, àmọ́ ìgbà míì tó ń jẹ́ máa jóná oríṣiríṣi. Wo kò easy o, má jẹ́ n parọ́ fún ẹ o. Èmi fúnra mi, health mi àfi sùúrù, ó lójú nǹkan tí mò ń jẹ. So ìgbà míì mi ní rí ọ̀tọ̀ nìkan tí máa padà jẹ, nǹkan tí ó yẹ kí n jẹ náà ni máa jẹ. So k'Ọlọ́run ṣàánú mi jàre, Ọlọ́run bá mi tọ́jú wọn. Ohun lèmi náà rò, because mo rò pé as a celebrity, then being a single father, mo wá rò pé báwo lẹ ṣe fẹ́ cope. Mo ṣe ní kele tí ẹ̀yin tẹ̀ bá yín sọ pé báwo gbogbo lẹ ṣe fẹ́ cope.
ọbẹ̀ ṣe sọ̀kalẹ̀ yìí kò ń ṣe nǹkan tó easy o. rárá. Èyí ló wá fẹ́ fà tí mo fi fẹ́ suggesting kankan. Yes, ikọ̀ ò gbọ́dọ̀ dín kan lọ́wọ́ because òun lẹ́ ń sọ ń sẹ́ni pé ẹ lè ṣiṣẹ́ out of this city. Ta ló mọṣẹ́ tẹ́ ẹ máa ṣe tó máa pò kìkì yín fáráyé? Tó bá pè yín sí wá sọ pé ẹ ṣe báwo ni irú iṣẹ́ náà ṣe fẹ́ wá sí ìmúṣẹ? Èyí ló fẹ́ fà tó fẹ́ kémi fẹ́ suggesting kankan. Ṣé ẹ fi ìpè bóyá kẹ́ fi wọ́n sí boarding school? At least táwọn ẹbá àwọn boarding school ṣe mọ́kànlá àpapọ̀ sójú kan pé ìgbà tẹ́ bá lè wálé ni ìgbà tẹ́ bá wálé ọkàn yín á balẹ̀ pókè o àwọn ọmọ mi wọ́n wà ní safe place. Mo fi pé yẹn máa easy gbogbo stress yẹn àbí kí lẹ fi. Òótọ́ ló sọ èèyàn púpọ̀ ti pàkíyèsí mi tó pọ̀ gan wọ́n ti pàkíyèsí mi sí tó pọ̀ but tí kò ṣẹlẹ̀ ni pé ṣé àwọn ọmọ tó yẹ kí wọ́n sùn tarí báwo la ṣe fẹ́ cope because èmi fi pé bọ́n ṣe ń rí mi tá a ṣe jọ ń ṣe gbogbo ẹ̀ yìí ó ṣe ń gbé kíní ẹ̀ kú lára wọ́n sì jẹ́ kán feel okay bẹ́ẹ̀ yẹn bó bá lọ dá wà tó ń dá dúró tó ń dá jókòó báwọn lọ ṣe fẹ́ máa feel and then báwọn lọ fẹ́ kó pẹ̀lú àwọn ẹgbẹ́ wọn lóstẹ̀l ṣé ẹ tí ò sùn tarí tí wọ́n ṣe kan rí ìyẹn lèmi wò ó. Wàláì kí n má parọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ kalẹ̀ yìí any point o mo dey agree pẹ̀lú yín but mo tún náà ìdí ẹ̀ kan because mi ò fẹ́ kí kankan affect ara wọn sẹ́. I didn't like the fact that you said lè ṣiṣẹ́ outside your city. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ jẹ́ káwọn ọmọ yín ẹ fẹ́ kán máa sùn ta torí wọn sùn ta rí bẹ́ẹ̀ ṣe sọ ọ̀nà sì lè wà tá a sì tún lè gbé gbà náà. Yes ẹ ṣe wá bóyá bí àgbàlagbà kan tá a máa tọ́jú wọn tẹ máa fẹ́ bóyá bí ìyàwó dandan kọ́ ni kò bímọ mi. Ó ìgbàlagbà tó jábí amọ tó ti mọ́mọ́ tọ́jú òun lè ti bímọ rí bóyá single mother bíi tó náà jẹ́ single parent bíi títí yín kẹ́ẹ̀dẹ̀jọ́ marriage kẹ́ẹ̀jọ́ máa ṣe kí àwọn ọmọ yín kẹ́ẹ̀ máa tọ́jú wọn with that kò ní affect iṣẹ́ yín kò dẹ̀ ní affect ilé yín. Ìyẹn gan lásán máa fi yín lọ́kàn balẹ̀ dẹ̀ nílé gan á wù yín láti wá. Sense dẹ̀ wà nù kan tó sọ o ó wà bẹ́ẹ̀. Kids, like I was saying, there is your stepmom. Stepmom? Dad, you mean stepmom? Yes, you did it. Ẹ need ẹ mọ̀ pé kí ni ẹ ti àfẹ́ ti ṣẹ́ mi kódà wọn pè mí síṣẹ́ mọ́ wọn ti ní tabá pé kò ní wá kò ní fẹ́ travel àfẹ́ nítorí àwọn ọmọ ẹ̀ within ló lè ṣiṣẹ́ even gan within ó ní iye since tó lè fún mi sìn even gan ti wá wò pé owó yẹn ó wọ̀ mí lójú mo wá travel ọkàn mi ò máa ń balẹ̀ láti fi ẹ̀yin mẹ́ta nìkan sílẹ̀ so ẹ jọ̀ọ́ èmi àti ẹ̀ ti sọ̀rọ̀ ó dẹ̀ ti fi ọkàn mi balẹ̀ mo máa tọ́jú yín dáadáa tí ó náà bó ṣe ni mo wá bá yín kí ẹ jọ sọ̀rọ̀ ẹ̀kẹ́ lè wà familiar pẹ̀lú ara yín. So that's Linda. Ẹ má worry ṣe ti gbọ́ mo máa tọ́jú yín in fact àwọn èèyàn ní mọ̀ yàtọ̀ pé bóyá èmi gan ni mo bí yín àbí èmi kọ́ ni mo bí yín ìwọ tí ẹ jọ mí so ẹ fọkàn balẹ̀ I'm your mother please see a mother in me don't take me like your stepmom okay I'm not your stepmom I'm your mom so now just relax. please tí ojú ajé ti kò ní sọ̀bà excuse me. All right, no problems. So let's do the formal introduction. Kí lorúkọ ẹ? My name is Jare. Jare? Yes. Wow. My name is Jire. Jire. I'm Jomiloju. Jomiloju, Olúwa Jomiloju, Jare, Jire, Jomiloju. Okay, that's fine. Wait, I'm waiting for it. Move first. Calm down now. Calm down. Okay, you come and sit on my laps. Okay. That's like mommy's Welcome, boy. I'm my mommy's boy, no one. Nǹkan tí mò ń sọ fún yín kọ́ ìyẹn nǹkan tí mò ń sọ ni pé mo fẹ́ ka script kí n mọ nǹkan tí mo fẹ́ ṣe ìgbà yẹn màá lè sọ pé òkè iye bá ẹnìkan fún mi sá date yẹn free ó free ṣe ti get sir all right kò sí problem all right. How are you? Wow, weekend le wá sí ẹpẹkẹ tó jí. How are you there? Ṣé ẹ̀rí oníkan ló kí mi bí ọmọ Yorùbá? Yes. Right?
Yes, Daddy. Am I a compliment? Okay, Daddy. Yes, sir. So how was the night? It was okay. Tí bá ti rẹ́yìn mẹ́ta báyà mi àdéjà gbà mọ̀ pé ẹ ti need nǹkan nìyẹn. Kí ni nǹkan tẹ́ need? Torí mo sọ fún yín, especially ẹ̀yin méjì, ẹ má jẹ́ kí ẹnìkankan fi nǹkankan tàn yín o. Ask me whatever you want. Daddy, this is not about money. What is it about? Daddy, stepmom, Auntie Linda, I'm sorry, Mommy Linda. I don't think it is necessary, Abby. Yes. Exactly, Daddy, because I'm coming to this house, what you want to sudden? The team of Wara Dada. Yes. Hey, sorry then. Sorry. Bella. Sorry. Sherry or Linda. Kò ṣe pé mi náà máa dédé gbé stranger wá síbi tó máa harm lé. Ṣé you understand? Pé ìwà yóò dẹ̀ ti bímọ. Ẹni tó ti bímọ, ẹni tó bá nírú ẹni ló máa mọ̀ bó ṣe ń ṣe yàn. Ṣé o ti yẹ lágbàdo dẹ̀ tí mọ̀ yan dáadáa ni. Nígbà tó náà ti lose ọkọ ẹ̀ for a long time, so ó náà dẹ̀ wà okay. Ṣé you understand? So ó máa feel nǹkan tèmi náà feel. Ó dẹ̀ máa lè take care yín dáadáa. Nítorí mo ṣe wò pé okay, ẹ jẹ́ kó máa wá. And then èmi náà lè ráyè bẹ̀rẹ̀ sí lọ ṣiṣẹ́ dáadáa. Kí torí yín mi lè lọ. Àwọn mi gan ò fẹ́ pè mí mọ́ bàbá kò ní lọ, àwọn ọmọ ẹ̀ kò ní lọ. Ṣé you understand? And then gbogbo oúnjẹ yín ẹ mọ̀, gbogbo yín lè ní oúnjẹ tí ẹ love dáadáa, gbogbo ẹ ló ń dẹ̀ mọ̀ ṣe. Ẹnìkan máa jẹ just anyone tẹ ẹni ọ̀kẹ́ bàbá ń sin nǹkan tó bá wù mí mo ṣe fún yín. So that's just it. But Dad, do you know her very well? Because ó lè jẹ́ pé kán bá wọlé tán sìn kó wá máa react sí wa, and ẹ mọ̀ pé a lè fẹ́ wá sọ fún yín but àyà máa já, and but this thing is all about your health. This is all about your health. No problem. Daddy, we are saying this because of your health. Yes. So that one need to talk on my stress, come my baby, you Ó tọ́ lẹ sọ. Ṣẹ́rí tó bá ti kọjá yìí, ẹ mọ̀ náà, ẹ mọ̀ mi, ẹ̀yin fúnra yín, ẹ mọ̀ mi. Ṣé you understand? Lórí health mi tó ń sọ ẹ̀, kò mọ̀ kó ní àwọn oúnjẹ tí mo jẹ. Òun náà lè máa ṣe gbogbo àmà mi oúnjẹ magí mi oúnjẹ àwọn kìnìyàn. Ṣé you understand? Ó máa bá mi máa ṣe, ẹ̀yin náà máa ṣe oúnjẹ fún yín, a máa put yín through, get, so no problem. Tẹ́ bá rí pé bóyá ó ṣe àwọn nǹkan tẹ́ ẹ like, tell me, ẹ ṣe ọmọdé náà. All right, so kí lẹ fẹ́ jẹ fún breakfast? I want noodles. Noodles. Just tea and bread. Daddy shaking my knee. No, Milo. Oh no, you go and take your Milo, leave me alone. Coffee is okay for me. Okay. That's my boy. Wow. Ṣé kò ṣe pò tí ní girlfriend? Producing real. There is time for everything. Exactly. Could they protect àwọn àbúrò? Close your eyes. Ẹ rí bó ṣe dúdú. Ó dàbí nǹkan mi. Díjú ẹ̀! Kí ló ṣe wọ́n? Ṣé bó ṣe stood down nìyẹn? Raise that leg up. Tí n bá dìde wá bóyin bẹ́ẹ̀ yẹn. Close your eyes. Má wò mí. Pé mi mo pàyà yín. Wọ́n mú un ṣì. Ẹ ṣe mí léṣe. Tó bá tún sọ̀rọ̀. Tí o bá tún sọ̀rọ̀. Màá ní kó mu sìgá ọ̀bọ. Hey darling, I'm fine. Ẹ̀yin náà ńkọ́? Báwo ni ṣé kò rẹra? Wọ́n wà, they are fine. Wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹun tán ni. Mo ṣe favorite wọn fún wọn, so wọ́n ti lọ sínú yàrá. Wọ́n náà fẹ́ mu ice cream, so I just ordered for it. Yeah, wọ́n máa deliver. No, we are cool, yeah. Sure, trust me now. All right, darling. We miss you, especially me. Mo ti miss ọkọ mi. All right, then ma pè. Love you. Daddy, you are not okay. Are you sick? Quiet! Shut up! Back! Go on your knees! Life of faith. Sit down! What's wrong with you? Ojú mẹ́rin ọmọ méjì No. Adagbe adafa ìpọ̀jù. One boy, how defend that lọ? One boy. Kò
mo ṣe pé mo ń defend ara mi ó tó wà bẹ́ẹ̀ ni mo ń sọ I take care of them like my children mi ò ever maltreat wọn rí you can call them to ask them. bẹ́ẹ̀ mi àtijọ́ mi lójú tábàjọ́ jáde wọ́n máa ń sọ pé àwọn ọmọ yìí ti jọ mọ́ mi ẹ̀jú same skin same facial look and everything. ìwà tó ń wo ta o trust ẹ ni tí n bá trust mi ni kó àwọn ọmọ mi fún ẹ ìgbé kó máa bá mi tọ́jú wọn no jẹ́ kí n sọ kankan fún ẹ àwọn kan tí ò yẹ kó yẹ lẹ́ni nǹkan tí inú ìyá wọn ò ní dùn sí lọ́rùn ọlọ́wọ́n ọba ò ní jẹ́ ṣe nǹkan tó dẹ̀ ṣe dẹ̀ dùn mí. darling pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wa kò sí any one of them tó máa sọ pé mo maltreat àwọn as a matter of fact mo máa ń ra gift fún wọn pamper wọn do everything mo mú wọn bí ọmọ tèmi ni call them and ask them who is giving you this false information about me. kò sí problem kò sí problem wo fídíò yìí. tó náà wo fídíò yìí náà wo kàn tó ń ṣe wo bóyá ń ṣe àwọn ọmọ mi no náà defend ara ẹ wo bóyá ń ṣe àwọn fún mi jẹ́ jẹ́ kó rí ẹ pé gangan jẹ́ sọ̀tọ̀ fún ẹ ó yẹ kí n gbá ojú ẹ ni ó yẹ kí n lu ẹ jẹ́ kí n ṣí ẹ léṣe gangan ni ẹ sórí ẹ pé ṣá what's the meaning of all this rubbish you are doing. Lúbẹ̀ kí ni what's your own bí Bible sílẹ̀ àwọn mi ni leave them for me what's the problem pápá wọn tọ́jú wọn báyìí kókó ẹ kí ló ṣẹlẹ̀. fìdí là I will slap you màá gbọ́ tó ẹ o. kò sí problem ṣé àlọ́ kọ́ ẹrú ẹ̀ náà. single father ojú mẹ́rin bímọ méjì ń tọ́ adágbé adáfa yìí pọ̀ jù ẹ bá mi pè Fẹ́mi kó má jò àìníde. Bùdí bàbá. Báwo ni? Ẹ ra sá. Ó tójọ́ mẹ́ta. Ẹ wo ọjọ́ kan pẹ̀lú jàre. Àyè sọ̀rọ̀ last week náà ó sọ pé ó ń bọ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé impromptu no problem. plan kí mo wá sọ́dọ̀ yìí. Jẹ́ àwọlé ká jókòó. Ẹ ra sá. Bòdìbòdì. Èyí tó di báàgì yé fún travel. Ó fẹ́ jọ bẹ́ẹ̀ bọ̀ mi ò tí ì travel bye bye. Okay. Yes, ṣẹ́rí ẹ̀gbọ́n tá a bá ń gbàdúrà àmọ̀gbà tọ́lọ́run máa fi sí sàdúrà wa ṣe tí wàá rí tí àdúrà bá gbà tó lóòótọ́ ní pápá làdúrà ò kí n ká o ẹ̀gbọ́n ṣe rí gbogbo àdúrà tí mo ti ń gbà látọjú ayé mi wá ọlọ́run jẹ́ ó dá ọlọ́run jẹ́ ó dá ọlọ́run jẹ́ ó dá ọlọ́run ti jẹ́ kó dá o irọ́ gbogbo àdúrà mi pátápátá ọlọ́run ti bá mi fi ánsà sí. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tẹ bá jẹ sínú mi wà láìpàláì ẹ lè kọsẹ̀. Ṣé rántí pé mo sọ fún yín gbà yẹn pé mò ń process travelling. Mo mọ̀. Tí mo ní kó ìbọ̀sẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀gbọ́n 5 days ago ni wọ́n pè mí. Wọ́n ní visa mi ti rí. Irọ́ ni o. Ó ti bọ́ sí. Wo a máa wẹ̀ o. Iṣẹ́ tá a ṣe máa wẹ̀ pọ̀ gan. Ó tún wá ní contract kan. Tí mo ti ń bid fún for a very long time. Ǹjẹ́ mọ̀ pé tí wọ́n ṣe ń pè mí pé visa mi ti jáde kò ju 30 minutes lọ bẹ́ẹ̀ ni wọ́n pè mí láti complain ní ẹ̀gbọ́n wọ́n ní kó ti approve contract. Ìyẹn tún wọlé. Bó ṣe di méjì nìyẹn. Ìdùnnú ṣubú láyọ̀ nìyẹn. Mo rò pé èmi nìkan tán gbogbo àdúrà tí mo ti ń gbà lọ́jọ́ ayé mi ó lọ ṣe bá mi fi èsì sádùúrà mi nìyẹn. Orí ìbejì nìyẹn o. Ṣé wá rí láti bíi 5 days yẹn ni mo ti wá ń jókòó because kí n má parọ́ tán yìí
abroad yẹn mo máa lọ. Kí ló wá fẹ́ ṣe sí contract tó tún wọlé yìí? Òun náà ní ara nǹkan tí mo torí ẹ̀ wá bá yín náà ni because ṣe rí mi ò lè parọ́ fún yín ìlú ìtìyọ lọ́kàn mi mo ti jìyà ojú mi ti rí tó mi gbọ́dọ̀ parọ́ fún yín mo fẹ́ jápa because mo ti rí ṣége ìlú ti fi ṣége banza pro max ìlú ti fi hàn mí so kò sí opportunity kankan tó lè wà fún mi nílùú ìmọ̀ tó fẹ́ mú mi dúró ẹ jẹ́ kí n lọ máa fọhùn lókè kí n máa fọhùn lókè òkun. ẹ̀há yìí dáa. ẹ wo ẹ̀gbọ́n kò lè dá ẹ má jẹ́ ká tanra wa ìgò bẹ̀tà lọ́dún wò ìgò bẹ̀tà ló ń sọ látàyè great grandmother mi ìyá mi ó bí ìyá mi bí mi ṣé ìgò bẹ̀tà náà lèmi náà bẹ́ mọ́ mi sí ẹ jẹ́ kó lọ bẹ̀tà fún mi àtàwọn ọmọ mi ní ìlú òyìnbó so mo wá rò pé báwo ni mo fẹ́ ṣe contract ṣe understand mo wá jókòó mo wá rò ẹ gbọ́ mo ní ẹ̀gbọ́n kan I know you to be very trustworthy and hardworking ẹ tí wá jẹ́ public figure so mo finú tán yín wípé ẹ lè ṣe contract yẹn beyond my expectation òun ni mo wá rò okay why tí mo ṣe kó try láti link yín up ṣe understand kẹ́yìn máa fún iṣẹ́ yẹn kẹ́ máa bá lọ kò sí nǹkan tó fẹ́ take mi ju pé kí n kọ link yẹn with the manager of the company èmi àti ẹ̀ la máa fi ṣàwó láàrin ara mi ti bá sọ yẹn náà máa kọ link yẹn up kí n má parọ́ tán yẹn ṣe rí owó tí wọ́n kọ́kọ́ fún mi pé kí n máa fi bá contract yẹn lè fún mi léyìí. adúrú káàṣì ló gbé rìn. owó ni o owó sọ yẹn ni mo wá gbé fún kò wá tán síbẹ̀ o tí ẹ bá ṣe contract yẹn tán owó tí wọ́n ṣì ń jẹ yín ó ṣì ń times 2 èlé bẹ́ẹ̀ni because mi lè parọ́ mú kọ́ ló pé èèyàn kò kí n jẹ méjìlá bàlàdé tí bá ní kí n dúró de contract yìí ìlú ìlédùnmọ́ mi kí n má fẹ́ lọ sí abroad mo ṣẹ̀dẹ̀ abroad yìí ẹ má jẹ nǹkan ẹ̀gbọ́n mo fẹ́ bí citizen àti pé mi ì fẹ́ gbèlú yìí mo ti sú mi so mo ṣe ní pé kí wàá gbé fún yín ẹ̀gbọ́n ojú mi ò dojú yín o email everything ta fi ń sọ̀rọ̀ phone number and everything mo máa link yín up pẹ̀lú so ẹ jọ̀ọ́ ẹ má bójú mi jẹ́ o this is for you. mi ì mọ nǹkan tí mo fẹ́ sọ kí má máa bu èpè sílẹ̀ o lágbára ọlọ́run ló wà pẹ̀lú ẹ o gbogbo nǹkan tó bá ti dáwọ́lé òkè tó torí mi ò mọ̀ o mo ṣe ń wò pé mo fẹ́ pẹnu sí àwọn ọmọ yìí nǹkan tó béèrè lọ́wọ́ mi pọ̀ àdúrà ti gbà báyìí máa ṣe kọ́ńtrátì débi pé ẹ̀gbọ́n mo trust wọ́n á tún gbé mi fún mi. mo trust yín nǹkan tí mo fẹ́ gangan ṣe tẹ́ bá fi lè ṣe ó mọ̀ mí tẹ́ bá fún ní all your best I'm very sure ọ̀rọ̀ dẹ̀ nígbà tí mọ̀ kó bóyá kò ń ṣe orúkọ company mìíràn lẹ́yìn máa lò lọ wọn nígbà tí mọ̀. ó rọ ni èmi máa wẹ̀ fún ẹ báyìí èmi máa wá wẹ̀ fún ẹ báyìí máa wẹ̀ travelling fún ẹ máa wẹ̀ contract fún ẹ. kò sí wàhálà ẹ̀gbọ́n kò sí wàhálà wọ́n á dùn bá ọmọ yìí ti lọ school. kò sí wàhálà kò tá. single father ojú mẹ́rin bímọ méjì ń tọ́ adágbé adáfa yìí pọ̀ jù ẹ bá mi pè Fẹ́mi kó má ràjò àìníde ojú méjì ò lè jọ mẹ́rin ẹrù ìwúwo mẹ́lẹ́ dàgbé olólùfẹ́ mi ti fi mi sílẹ̀ òdìgbére aya mi o why did you left without notice ayé rẹ̀ máa ti ṣòfò. Tanu. Mr. Rẹ̀ ẹ wò mi ò ní fẹ́ tán yìí nǹkan tó ń ṣe ìyàwó yín nǹkan tó pọ̀ díẹ̀ ni. kò mọ̀ sùn ni. ó pọ̀ gidi gan ṣé most of the time nǹkan tá a máa sọ ni mo mọ̀ pé ọ̀rọ̀ Nàìjíríà wọn agbára nǹkan country tàwa everybody ń sáré kiri bó ṣe máa jẹ bó ṣe máa mu bó ṣe máa survive torí àti rówó ṣùgbọ́n tá a bá rówó yẹn kọ́ àlàáfíà wa kọ́ body system wa kọ́
ṣé nǹkan tó ń ṣe wọ́n rèé tó bá yẹ pé wọ́n ti kọbi ara sí i àbí wọ́n ti máa fún mi dé kó jẹ kó bó jẹ́ méjì ní ọdún àti máa tètè examine wọn àti máa carry out test àti máa mọ̀ nǹkan tó ń ṣe wọ́n a máa tètè bá wí tí ò fi ní kó débi nǹkan tó dì tó fi di pé wọ́n ṣubú. So situation tá a wá ń sìn kí n má tó yìí a máa náwó gan. Ìyàwó mi là ń sọ̀rọ̀ ẹ̀ and kò sí iye tí ẹ lè sọ àti mi ò ní ná kódà kó jẹ́ 1 million naira máa wà. Mr. Remy, nǹkan tó ń ṣèyàwó yín kọjá wọn yẹn ni mo bá ṣe fẹ́ ṣe tẹ́ bá decide wípé ẹ fẹ́ gbé wọn travel out tẹ́ bá decide which you will spend more than 30 million naira thereabouts but tó wáyé pé Naija ń bí ni a ti fẹ́ ṣe ní hospital wa ń bì báyìí mo bò ó kéré jù ẹ ṣì máa ná tó bóyá 15 or 12 or 13 million naira. Doctor, kí ló lè tó yẹ kó ṣubú lásán ni. Ẹ̀yin rẹ̀ rò bẹ́ẹ̀ ṣé rí nǹkan tí mo ń sọ ní àná about medical check-up tó bá jẹ́ pé wọ́n ti ń ṣe medical check-up ti pẹ́ kíkiní yẹn tó di nǹkan tó di ìgbà tó ṣe kiri àti máa tètè mójútó but nítorí pé ẹ̀kọ́ bí ara sí i ló fi di wípé wọ́n ṣubú ṣé rí ìgbà tí body system wọn tí ò lè contain gbogbo kíní yẹn mú ló fi di wípé wọ́n ṣubú tí wọ́n react erosion wá síbi. It's a very serious thing and we have to do it as soon as possible. The surgery tẹ́ bá ní ẹ̀mí wọn lò or more than that. Thank you, doctor. Easy. Ẹ ṣé sà. Ẹ ṣé gan. Sà. Very first surgery tó ṣe yìí àdúpẹ́ pé ó já sí rẹ̀. She understand? So the second phase tá fẹ́ ṣe ẹ máa need àti bá mi mójútó wọn because moment tó wà yìí wọn ni wọ́n pè ní sensitive moments ẹ bá mi ṣọ́ wọn wọ́n fẹ́ dìde ni wọ́n fẹ́ jẹ ni wọ́n fẹ́ mu ni ẹ make sure pé wọ́n sùn dáadáa kó sùn níwọ̀nba kó jẹun kó mu mi sọ́dọ̀ tó bá mu mi gbogbo surgery tó ṣe ara wọn máa tètè heal ẹ kó àwọn ọmọ wọn tì wọ́n kó bá wọn rẹ́rìn kó rẹ́ ní bá ṣeré pa so that wọ́n fi máa ready for second surgery ara wọn á ti ṣe dáadáa á ti mú kún àti wípé àwọn medications tá a kó fún yín ẹ jọ̀ọ́ ẹ keep to time tó bá yẹ kó lò ní 12 6 tó bá jẹ́ 8 pm ẹ má jẹ́ kó kọjá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Kò sí problem doctor inú mi dùn pé òun náà ń bọ̀ ọ̀nà tẹ̀sán kò sí nǹkan tẹ̀sán táàkì ṣe àwọn ọmọ ẹ̀ pẹ̀lú ẹ̀ Maglet ni 247 wọn wà wọ́n jọ ń wà. èmi náà gbogbo iṣẹ́ tó yẹ kí n lọ sí ti dáwọ́ ètò pọ̀ padà ẹ̀rí pé mi náà mò ń gbé wá. ètò ìtúra ayọkùnrin ni. a dúpẹ́ pé the first surgery tá a ṣe wà successful tó já sí pé Ọlọ́run máa ṣiṣẹ́ ìyá. àmín. Madam mi fẹ́ kẹrù nǹkankan mi fẹ́ jẹ́ kẹrù anything use your medication ẹ lògùn yín lásìkò ẹ jẹun lásìkò ẹ sùn nígbà tó bá jẹ́ kí ẹ sùn ẹ jọ̀ọ́ ẹ má rẹ anything God is in control. Nurse Títí ẹ jọ̀ọ́ ẹ bá mi assist wọn dé ibi mọ́tò wọn ẹ jẹ́ kó please. All right, ẹ ṣé. Mr. Remu, I'm trusting you on this. No problem. Madam, take good care of yourself. Okay. See you soon. Pẹ̀lẹ́ báwo. Shall be well. Mommy, kí ló dé tẹ́ fi ń sunkún? Èmi ò sunkún. Mi ò sunkún rárá. Mommy, you are crying. Ẹ ń sunkún ẹ dẹ̀ sọ pé ẹ sunkún ẹ mú lójú rí náà. I'm not crying. Mi ò sunkún. Mi ò sunkún. Mọ́mí, ẹ wò, ẹkún tẹ̀ ń sun yìí mi rò bí a unnecessary. It will not help us. Kò ní help wa. Ẹ wò, ẹ mọ̀ bí ara ń ṣẹ̀ṣẹ̀ ń yá ni, so
tẹ́ bá lọ ń sọ ẹkún kan sí wọn máa áàdì sí yìí tá ṣẹ̀ṣẹ̀ bọ́nú ẹ̀ yìí. Ẹ jẹ́ ká máa dúpẹ́ tiwa o. Àìmọye èèyàn míì tó máa ṣe surgery yìí tí wọ́n ọ̀dẹ̀ ní jáde alive. So let's be grateful to God. At least you are still with us. That is what matters, Mommy. Ìjọ ẹ má sunkún. Ìsunkún. Mommy ẹ ń sunkún. Ìgbà tẹ́yìn sunkún kí lẹ fẹ́ ká wá ṣe? Ìsunkún kí lẹ ṣe? What did I do wrong? Yes, I'm grateful. I'm grateful. Kí ni mo ṣe fún ọmọ kí lẹ ṣe mí? What did I do? What did I do wrong? Kí ni wọ́n ṣe? Kí ni wọ́n ṣe? Kí ni ṣe? Okay, I'm not crying. I'm not going to cry. I promise. Can you clean your face, please? Fún mi nífẹ̀ẹ́. Fún mi nífẹ̀ẹ́. Wá fún mi nífẹ̀ẹ́. Fún mi nífẹ̀ẹ́. That is you. Tó yàtọ̀ Yeah. sí gbogbo ìfẹ́. Kí ló ní? Tó o bá ti pè mí náà, ó ṣe tó fi stress ara rẹ̀. Kí ló ṣẹlẹ̀? Sí ọkàn. I know you. You are not like this before. Daddy Jire, kí ló ṣẹlẹ̀? Níbo ni ìgbàgbọ́ yín wà? Ẹ ṣe jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo ti ṣe first surgery. Mo dẹ̀ ṣe wà láyé, mo wà láyé. Tẹ́lẹ̀ yìí bá heal, mo fẹ́ lọ ṣe second one. Why tẹ́ ronú? Why tẹ́ fẹ́ jẹ́ kọ́lọ̀ máa rí yín bí aláìmoore? Ẹ má gbàgbé pé kò ń ṣàwa nìkan ní nǹkan tó ṣẹlẹ̀ sí máa ṣẹlẹ̀. Ó ti ṣẹlẹ̀ sí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó pọ̀ tó jẹ́ pé wọn ò lájà, wọn ò ní àǹfààní láti wà lórílẹ̀ àlàyé. Ó ṣe bẹ́ẹ̀ ni mo wà wájú yìí. Irọ́, try to understand me. Ọ̀tọ̀ ní nǹkan tèmi ń rò. I'm just thinking about àwọn iṣẹ́ tí wà wájú mi tí mo ti gba owó ẹ̀. Though ìyẹn mi tẹ̀ ní jù máa dá wọn. Mo ti dá most of it padà. Màá dá ètò padà náà ni. Kò sí wàhálà. Adé bẹ́ẹ̀ díẹ̀ ló ń bọ̀ ìbálà ìfẹ́ ṣe. Stop crying. Ṣé bẹ́ẹ̀ mi rè é? I know what I'm saying. I know my husband. Okay. What do you want? I want your happiness. I'm happy. You are not. I'm happy. Wo, you mentioned fruits, right? Yeah, my boy. Take it easy now. Take it easy. Nínú kan tó fà á tẹ́ tó ṣe fi ń ronú. Ǹjọ́ mo fẹ́ béèrè àwọn question kan ní ọwọ́ yín. Because gbogbo àwọn medications tí a kó fún yín ó jẹ́ kó máa jẹ́ kára yín yá, kí máa feel better, kí gbogbo àwọn pains yín kó máa subside. But now tẹ́ ṣe ń complain pé ó ń ṣe yín bákan bákan. Ṣé gbogbo àwọn medications yẹn yẹn lò time to time? Doctor, gbogbo ẹ̀ náà ń lò because èmi gan mo monitor ẹ̀, gbogbo ẹ̀ náà ń lò. Time to time. Because mo fi pé kò jẹ́ kó máa ní àwọn pains yìí, mo jẹ́ kó ti stop. Actually, láti bí 3 to 4 days ago, mi ò feel any pains. Okay. But mo kàn rí pé bí 2 days ago, ó ń rẹ̀ mí láti inú wa. Ó rẹ̀ yín? Bẹ́ẹ̀ni, mo dẹ̀ ń lo oògùn tẹ́ fún mi dáadáa.
ṣé kò dẹ̀ ń ṣe pé bóyá máa ní one sided headache bóyá ẹgbẹ́ kan orí fẹ́ máa fọ yín àbí nǹkan kan. not at all. bẹ́ẹ̀ dẹ̀ kí ní much pain ní ẹ̀gbẹ́ ń bíbá iná. lẹ́yìn pé nǹkan tá a máa ṣe ó tún ṣe kù a máa gbé wọn padà lọ sí hospital. inú kò sí ju ẹ máa fòyà o ṣe understand ẹ máa fòyà o a máa carry out àwọn other tests ká mọ̀ nǹkan tó ń ṣe yín gangan tó bá jẹ́ àwọn oògùn kan wà tó jẹ́ kí ẹ stop nínú àwọn oògùn tí mo kọ fún yín ẹ máa stop ẹ tó bá jẹ́ pé a máa prescribe àwọn new ones a máa prescribe it just to know what is wrong so there's no tension there's no cause for alarm ẹ má ràn kankan everything will be okay you understand. yóò ṣe wàhálà láti ní ó ti ẹ̀ dára bẹ́ẹ̀ ẹ lè máa observe ẹ̀ dáadáa. yeah at least tó bá wà níbi àwọn máa mójútó wọn for couples of days. ní sáré kó àwọn. ẹ tẹ̀ mọ̀ wípé mo máa ń sọ fún yín gbogbo ìgbà ẹ má ronú ṣẹ́rí tí mo bá ronú ó máa ń fa depression kò dẹ̀ ní jẹ́ kó gùn ṣiṣẹ́ o you don't need to stress yourself. ìwọ Ọlọ́run kí ni ẹ̀ṣẹ̀ mi ó ní kí n má sin Ọlọ́run mi tó yàtọ̀ sí ìwọ Ọlọ́run tí mò ń sìn mi ò dẹ̀ sin Ọlọ́run mi ò sin mámọ́nì kankan pẹ̀lú ìwọ Ọlọ́run kí wá lẹ̀ṣẹ̀ mi Ọlọ́run kí lẹ̀ṣẹ̀ mi kí ni mo ṣe gbogbo ọjọ́ ayé mi báyìí ni mo fi ń pè ẹ́ ìwọ Ọlọ́run mo mà sìn ẹ́ mo mà gbé ẹ ga mo sìn ẹ́ tó ìwọ Ọlọ́run fẹ́ jẹ́ káyé béèrè pọ̀ Ọlọ́run mi dà mo fẹ́ káyé ṣe yẹ̀yẹ́ mi Ọlọ́run kí ni ìdílé mi ṣe fún ẹ ìwọ Ọlọ́run ò dẹ̀ wá gbèjà mi jà ìwọ Ọlọ́run jẹ́ wọn agbára ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ìwọ ló gbá mi. arábìnrin pé Ọlọ́run níjà ò ń sìn règún sọ́ba tó dá ẹ wáyé lọ́rùn bẹ́ẹ̀ ni ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ àmọ́ gbogbo ẹ̀ kò sí nǹkan tí ẹ̀dá kan lè dá ẹ̀yin ká dára ṣe kó bá wa lè mọ̀ wípé Ọlọ́run ń gbọ́ àdúrà àti àwẹ̀ rẹ̀ ọkọ tí ẹ ò bá ti dòkú nínú ìjàmbá tó kọjá lọ ọpẹ́lọpẹ́ àdúrà àti àwẹ̀ pẹ̀lú ìfarajìn títí ẹ àmọ́ síbẹ̀síbẹ̀ kò sígbà tẹ́lẹ̀ mi ò ṣe ní gbà á ní kúkúrú bẹ́ẹ̀ ni. ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ Ọlọ́run ẹ bá mi bẹ̀ Ọlọ́run ẹ bá mi bá sọ̀rọ̀ kó jọ kó má gbẹ̀mí ọkọ mi. èmi wá kọ́ Ọlọ́run ọba dániwáyé tó ṣẹ̀dá ìwọ tó ṣẹ̀dá èmi tó ṣẹ̀dá ọkọ ẹ tó ń torí ẹ̀ ṣe làálàá kádàrá ti wà kádàrá ló sọ bẹ́ẹ̀ kò sí ohun tó lè yẹ kádàrá àdúrà kan tí ẹ lè sún síwájú ni ìyẹn ni mo ṣe sọ fún ẹ pé o kú iṣẹ́ ìwọ ló sún ọjọ́ ikú ọkọ ẹ síwájú àmọ́ kò ní pẹ́ mọ́. ṣé ẹ lè bá mi bá Ọlọ́run sọ̀rọ̀ ni ẹ bá mi bá Ọlọ́run sọ̀rọ̀ kó lóun jọ kó ṣàánú mi ò lọ́lọ́run mi tí mò ń sìn láti jọjọ́ yìí òun nìkan náà ni mò ń sìn kó jọ kó má fojú ọkọ mi kó má pa mí lọ́kọ. èmi kọ́ ni máa bá ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ àmọ́ bó ṣe ń wí ọba tó dá ẹ wáyé ti ń gbọ́. nǹkan tí mò ń sọ náà ni pé kó jọ ewu bí mo ṣe wà yìí mi ò lè dá àwọn ọmọ mi tọ́ kò sí nǹkan kan tí mo lè ṣe òun nìkan náà ló tọ́jú wa. kọ́ ló máa fi mí ṣe yẹ̀yẹ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run òun nìkan ló lè bá mi tọ́jú àwọn ọmọ yẹn òun nìkan ló lè bá mi tọ́jú àwọn ọmọ yẹn kọ́ ló ń kúkú gbẹ̀mí mi kó fi ọkọ mi lẹ̀ kó lè máa bá mi tọ́jú àwọn ọmọ mi àtàrẹ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká ṣe mi tú. bọ́lọ́run bá gbẹ̀mí ọkọ ẹ báyìí bí ẹni pé Ọlọ́run fẹ́ fi ẹ́ ráre ni kọ́lọ́run wá gbẹ̀mí ìwọ kó fẹ̀mí ọkọ ẹ sílẹ̀ kó lè tọ́jú àwọn ọmọ tó bí ó já sí pé ó fẹ́ fi ẹ̀mí tiẹ̀ ra ẹ̀mí ọkọ ẹ padà lọ́dọ̀ Olódùmarè bó ṣe ń wí Ọlọ́run rẹ ti wọ́.
There? Yeah. Hello? Abake báwo. Ló ṣẹlẹ̀. Labake. 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 Ìgbà mi dọwọ́ rẹ̀, àsìkò mi dọwọ́ rẹ̀. Bàbá alámọ̀ ayé mi o, ẹrù ayé mi tó wúwo bá mi Mama, gbé o, ẹ jẹ́ wá. Kò sí, ó tún sí. Ẹ má bínú o. Báwo ni ọmọ Ekere ṣe jẹ́ sí yín? Ọmọ yín ni. Ó dẹ̀ dá yín lójú. Ṣé kò sí? Ẹ kí ara yín kú oríire. Because ọmọ ológun ńlá lẹ bí. Ọmọ tí ògo ẹ̀ máa tàn kárí ayé òun lọmọ yìí. But ìkìlọ̀ kan ló wà ń bẹ̀ o. Ẹ má jẹ́ kí ẹsẹ̀ kó sé ní ilé Olúwa because wòlíì àgbà ni bó ṣe wà yìí. Wọ́n ti pè látọ̀run. Mo bẹ̀rù ẹ̀. Bó ṣe gbé wá òun ni mo ṣe sọ. Pọ́njú ayé ti dààmú ayé bá pọ̀ lápọ̀jù ó lè mẹ́mi lọ. Ìgbà mi dọwọ́ rẹ̀, àsìkò mi dọwọ́ rẹ̀. Bàbá alámọ̀ ayé mi o, ẹrù ayé mi tó wúwo bá mi gbé o. Bá mi gbé o, mélègbé o. Ti pọ́njú ayé ti dààmú ayé bá pọ̀ lápọ̀jù ó lè mẹ́mi lọ. Mẹ́mi lọ. Jẹ́wọ́ agbára rẹ̀ o. Kẹ́rù ẹni méjì má di tẹnìkan nínú ọlá rẹ̀. Agbára rẹ̀ o. Ọlọ́run àgbáyé ojú rẹ̀ dá o. Nínú ọlá rẹ̀. Aláàfin àjọba agbára rẹ̀ o. Life of a single father. Ojú mẹ́rin bímọ méjì ń tọ́. Adágbé adáfa yìí pọ̀ jù. Ẹ bá mi pè Fẹ́mi kó má ràjò àìníde.
ojú méjì ò lè jọ mẹ́rin ẹrù ìwúwo mẹ́lẹ̀ dàgbé olólùfẹ́ mi ti fi mi sílẹ̀ òdìgbére àmì o. Why did you left without notice? Ayẹ̀rẹ̀ mà ti ṣòfò, ó ti ṣòfò. Ọgbọ́n kan ló jẹ́ fún mi o. Ṣé bó ní wàá bá mi tọ́jú ọmọ mi o? Why did you left? Ti pọ́njú ayé, ti dààmú ayé, bá pọ̀ lápọ̀jù ó lè mẹ́mi lọ. Mẹ́mi lọ. Jẹ́wọ́ agbára rẹ̀ o. Kẹ́rù ẹni méjì má di tẹnìkan nínú ọlá rẹ̀.